ìdí tí ọmọ mi Mohbad ò ṣe fẹ́ Wùnmí níyàwó rèé. Bàbá Mohbad tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Ṣé ẹ ti gbọ́ ohun tí K1 The Ultimate tún ṣe tó mú káwọn èèyàn pariwo háà? Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Inú ìdùnnú àtayọ̀ ni gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa tó rẹwà tó sì dúdú tó sì lára rùmúrùmù ìyẹn Bísọ́lá Badmus wà báyìí látàrí ohun tó ṣẹlẹ̀ sí i. Ní nǹkan bí ọdún 12 sẹ́yìn ni Bísọ́lá Badmus bímọ táyàn sì ń béèrè pé ta ni bàbá ọmọ ṣùgbọ́n tí kò kọ́ dáhùn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ló padà sọ pé Wàsíù Àyìndé Marshal K1 The Ultimate lòun bímọ fún. ṣùgbọ́n tí K1 kò sọ nǹkan kan nípa ọmọ náà tàbí kọrin kí ọmọ náà bó ṣe máa ń ṣe fáwọn ọmọ rẹ̀. Èyí tó jẹ́ pé Bísọ́lá Badmus nìkan ló ń ṣe àdágbé lórí ọmọ náà. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí òṣèrékùnrin akẹgbẹ́ ilé wa ìyẹn Kúnlé Afọ́d lọ bẹ Bísọ́lá Badmus wò lórí pé orí àìsàn ló wà tó sọ pé gbogbo ohun tóun ní lòun ti ná lórí àìsàn náà àti pé tóun bá pe Wàsíù Àyìndé kò kí ń gbé pé òun tó sì ti da bùkátà ọmọ náà sóhun láyà. Ọ̀rọ̀ yìí ló mú káwọn èèyàn bu ẹnu àtẹ́ lu Wàsíù Àyìndé táyàn sì dáwọ́ jọ fún Bísọ́lá láti lè tọ́jú ọmọ rẹ̀ àti ara rẹ̀. Níbi àríyá òde kan tí wọ́n pe Wàsíù Àyìndé sí ibẹ̀ ni Bísọ́lá Badmus náà wà pẹ̀lú ọmọ rẹ̀ tí Wàsíù sì tẹ́wọ́ gbọ́ ọmọ náà tó sì kọrin pé ọmọ ti bọ̀ wálé. Níṣe ni inú àwọn òṣèrébìnrin ilẹ̀ wa bíi Fathia Balogun, Kẹ́mi Kóredé dùn wípé bàbá ọmọ ti gbọ́ ọmọ náà nírètí wípé yóò máa gbọ́ bùkátà ọmọ náà tí ẹrù yóò sì fúyẹ́ lọ́rùn Bísọ́lá Badmus. Bàbá ìlérí olúwa lọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad sọ pé kò sí ìgbéyàwó kankan tó wáyé láàrin ọmọ òun Mohbad àti Wùnmí Cynthia àti pé mọ̀mí-mọ̀ táwọn èèyàn mọ̀ sí introduction nìkan ló wáyé. Ó wá tẹ̀síwájú náà rẹ̀ wípé nígbà tí ọmọ òun Mohbad wà láyé tí Wùnmí lóyún lòun rò pé ó yẹ káwọn ọmọ ẹbí rẹ̀ délédélé. Bàbá náà sọ pé òun lọ síbi ètò mọ̀mí-mọ̀ náà táwọn ẹbí Wùnmí sì ti jókòó síkàlẹ̀ táwọn sì ṣètò mọ̀mí-mọ̀ náà èyí tó jẹ́ ìgbà àkọ́kọ́ tóun máa rí bàbá Wùnmí. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu òun lòun gbọ́ pé wọ́n ti ṣègbéyàwó láìsí òun níbẹ̀ tàbí olórí ẹbí. Ó wá béèrè pé ta ló wá gbọ́ owó orí ìyàwó o. Gẹ́gẹ́ bí bàbá Mohbad ṣe sọ, ó ní Mohbad ní ìpinnu láti ṣègbéyàwó pẹ̀lú Wùnmí lẹ́yìn tó bá bímọ tán ṣùgbọ́n tó dáwọ́ ìpinnu náà dúró nítorí pé ó fẹ̀sùn kan Wùnmí pé ó lójú míì síta. Èyí tó mú kó sọ̀rọ̀ náà fún ọ̀rẹ́ rẹ̀, ẹ̀gbọ́n rẹ̀, ìyá rẹ̀ àti ohun tóun jẹ́ bàbá rẹ̀. Èyí tó mú kóun fi ọ̀rọ̀ yìí gangan ló mú kóun fi dandan lé wípé àwọn nílò àti ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ DNA fún Liam láti mọ̀ bóyá Mohbad ló lọ́mọ náà tàbí Mohbad kọ́.